Alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa man wala. Question aláwọ̀ kan tó wà nígbà ní pé ṣé wípé pé ṣé ó ní nǹkan tí ọmọ ìyá àyàn tó jẹ́ mùsùlùmí tó lè ṣe fún èèyàn tí yóò bínú débi pé ìlú tí ẹ̀ ní sálámà sí ọ rárá ṣé irú stáǹdì yẹn so lè dé bẹ́ẹ̀ àtẹ́yìn bá dẹ̀ ṣe bẹ́ẹ̀ so lè right. Àwọn kọ́ nípìnlẹ̀ mo ti ṣàlàyé àwọn kìíní yìí náà kọjá kí n tó fi ṣe bàdánì. Gbogbo wa tá a jọ jẹ́ mùsùlùmí ọmọ ìyá ni wá, ẹ̀tọ́ tí mùsùlùmí máa ń lórí mùsùlùmí gbogbo alájọ ní ara ẹ̀tọ́ yẹn ni wípé bó bá sín tó ṣe alhamdulillah ká ṣe tashmit, bó bá rẹ̀ ká lọ bẹ̀ wò àbí bó bá sálámà ká dá lóhùn. So ara rẹ̀ tó ní ibrarul qasam. Ibrarul qasam ni pé kí ẹnìkan kó búra pẹ̀lú Ọlọ́run. Lẹ́zàmpù sáà pé Israel lè ṣẹlẹ̀. Ọ pé wallahi mo sì fọ́lọ́wọ́ bá búra mi ò ní ṣe, mi ò ní fún ẹ lówó yẹn. Bó ṣe búra yẹn kó ṣe yí pé ó fẹ́ kí búra òun kó wà intact. Ó ti wí. Bọ̀ kó ìmọ̀ wá bẹ́ẹ̀ àbí kó ṣe wípé àwọn tó súnmọ́ pé kó wá ṣe kí ní ìyàn wá dáàtò kó wá ní àwọn tí búra ara tí ó sì fi lè ṣe fọ́mọ ìyá rẹ̀ ní pé kó ṣe kí ní ìyàn on his behalf kó fi ṣe pé búra rẹ̀ ó fi lè gbó ìmọ̀ wẹ́gbọ́ mi yé nísìn báyìí ká sọ pa rí bàbá kan tó sọ fún wọn pé wallahi mi ò ní fún ọ ní nǹkan kan bọ̀ kó pé kó ń dá padà wá find out àwọn èyí ti wá bẹ́ẹ̀ kan wá fún ọmọ ìyẹn ni wọ́n rò kó dà tọ̀ but kéèyàn sì fẹ́ pé bá ìbúra lágbájá ìkó ni ó ti búra pẹ̀lú Ọlọ́run mi ò fẹ́ ṣe èèyàn lè wá fún ọmọ lówó on his behalf so that kí ìbúra rẹ̀ fi lè gbó ìwọ́ tún ẹ̀tọ́ ló tún ṣe fún báwọn ìmọ̀ gbẹ́gbọ́ mi so ara rẹ̀ ní pé tó bá pè ọsá pé ìjẹ́ kò dáhùn sẹ́ni gbogbo àwọn ẹ̀tọ́ ta wí ẹ̀tọ́ mùsùlùmí sí mùsùlùmí ṣùgbọ́n kò sọ wípé gbogbo mùsùlùmí sí mùsùlùmí ní ó jọ rẹ̀ ara wọn ìmọ̀ gbẹ́gbọ́ mi inú mùsùlùmí láti tún wọ́n rẹ̀ láàrin ara wa ibi táwọn èèyàn ti máa ń sì gbọ́nù wọ́n fi pé báyọ́ ń tàbí ìjájá mùsùlùmí gbogbo èèyàn náà láàmú ní ọ̀rẹ́ ìjà mùsùlùmí general ẹ̀tọ́ wa ó wá kú pé lágbájá ò ṣe chemistry ní àti ẹjọ́ flow òun ni ó wá determine closeness ní second level tẹ́lẹ̀ ìyẹn Islam gbà bẹ́ẹ̀ kẹ́rì kankan máa fọ́ṣẹ̀ tó wọ́n ni tó bá jẹ́ mùsùlùmí ọ̀rẹ́ náà lẹ́jẹ́ ẹ̀ máa jímọ́ra kìí ṣe bẹ́ẹ̀ kìí ṣe tán wínú gbogbo mùsùlùmí ló gbọ́dọ̀ hate àmọ́kẹ́ gbogbo mùsùlùmí ló mú lọ́rẹ̀ ayò kìí bọ́ láti ẹ̀bá jẹ́ mùsùlùmí ó lè ṣàṣírí rẹ̀ fún bẹ́ẹ̀kọ́ ẹgbẹ̀gbẹ̀ àgbà sí mùsùlùmí ni bẹ́ẹ̀kọ́ àti mùsùlùmí ni sọ fún kó fẹ́ yàwó olùmọ́sọ̀ fún ṣé mùsùlùmí ni kó fẹ́ ra mọ́tò olùmọ́sọ̀ fún bá ṣé mùsùlùmí kọ́ ni ọ̀tọ̀ ni mùsùlùmí general àtàwọn ẹ̀tọ́ ọ̀tọ̀ ni ká tún jọ lọ́rẹ̀ẹ́ láàrin ara wa bó la ṣe nílé Umar ibn Khattab radiyallahu anhu ọmọ rẹ̀ Abdullah orẹ́nìkan tí ń bọ̀ ará oko ní lárúbáwọ̀ oko abúlábùn wọn rọ àrí abúlábùn wá sọ̀kalẹ̀ lórí ẹsẹ̀ fẹ́ni ẹsẹ̀ tí ẹ̀ tí ń gùn bí kan bí wọ́n wá sọ̀kalẹ̀ abúlábùn wá gbé egun ẹsẹ̀ ó gbára oko igun ẹsẹ̀ aṣọ rẹ̀ tó wọ̀ aṣọ méjì ó wá mẹ́yọ̀ kan ó fi wí láwà ní àwọn ni ó ti ṣe púpọ̀ jù fún ará oko níbi tó bá wọn ó ti pàrọ̀ oko lẹ́jù ìnáhùn ìyàgbọ́nà bí yẹ sí kékeré ti tọ́ wọn a ó ti pẹ́ lẹ́jù ó ní èyí wọ́n bá oko ní ṣùgbọ́n tó ń fi sílẹ̀ pé inna abáàrù bàbá ẹni yìí
ẹgbẹ́ tó ń pọ́lẹ̀ káànà sọ̀dé kọ́lẹ̀ ọmọ ọ̀rẹ́ ló jẹ́ sí Umar bàbá ọ̀ ṣe gbogbo mùsùlùmí ìfọ̀rẹ́ Umar rẹ̀ ẹgbọ́n tí àbúláwọ̀ fi lè síngúlà òtúrú ẹni wípé ọ̀rẹ́ ló jẹ́ sí bàbá ọ̀ àwọn náà lọ́rẹ̀ láàrin ara wọn káwọn ẹ̀wọ̀n mọ̀ sí nǹkan tú irú tọ́wọ́ ẹ̀rọ mẹ́gbàmù yẹ̀ sí pé òkè pé ní tiwọn ní Islam practice rárá tó máa sí bí robot káàkiri gbogbo mùsùlùmí lọ́mọ àyá ẹ̀sìn ẹ̀tọ́ kan bẹ tó jùwà general tẹ́ẹ̀sì ilẹ̀ ẹ̀sì gbọ́dọ̀ sí sùtá fún bọ̀ pé tó bá ti wá dẹ̀mọ̀ ìyá àwọn tó bá kálẹ̀ oṣù tó wá dẹ̀ rẹ̀ ànàbẹ̀ èyàn máa ń túùsì ọ̀rẹ́ nínú àwọn ọmọ ìyá ni so tá a bá sọ wípé o gbọ́dọ̀ yẹ̀yàn lókì kọjá ọjọ́ mẹ́ta ẹgbọ́n ìta ń wí ni wípé ẹ̀tọ́ general mùsùlùmí ẹ̀ o gbọ́dọ̀ jẹ́ kíjà débi pé o wá ní fẹ́ fún lẹ́tọ́ yìí kò sọ wípé bóyá pé gbogbo mùsùlùmí ló mú lọ rẹ̀ now kí wá ní nǹkan yẹn o ní pé gbogbo àwọn mùsùlùmí ẹni máa mọ̀ jùra yín lójú pé kan pàdé mọ́sálásí ẹnu pé salamu alaikum salamu alaikum bá ṣe lẹ́sùn òṣìṣẹ́ náà kí wá lọ pa bọ́tẹ́ ìjọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ sí máa ń sọ̀rọ̀ mọ́ ẹgbẹ́ ẹ̀yìn èsè kò tí ṣe kankan ẹni má jọ sọ̀rọ̀ ẹ̀sìn sọ̀rọ̀ mọ́ ìyẹn lẹ́fù mí ni èyí bí ń ṣe ilé ìtorí àwọn àmọ́ fẹ́ parí ìjà ni o níjọ́ táwọn yẹn bá ti ṣera wọn wọnú egun kẹwàá láì parí ìjà kẹta ríkẹ́ dì mọ́ra wọn má sọ bẹ́ẹ̀ o èyí dì mọ́ra yẹn náà lẹ́ẹ̀kan náà lẹ́gbà pàṣẹ ìjà tán ìtumọ̀ náà ẹ̀kọ́ ṣe ni pé tọ̀ mo ti sàmójú kó wọ́n ẹ̀sẹ̀ wá rí discover ara wọn padà yóò take time ẹgbẹ́ ìyàdí mo sàmójú pé mi ò ní act àmọ́ kò pé ká padà sí bá ṣe ẹjọ́ wà ìyẹn ẹ́kùn sáwọn dáadáa kan ní lẹ́pàdà tó fi súnmọ́ ara yìí kìí ṣe tẹ́wọ́ yẹ́ sọ̀tọ̀ ọgbẹ́ kí yóò ṣùgbí ní yí ẹjú mọ́ra yìí ẹgbẹ́mọ́ra yìí sọ̀rọ̀ ẹgbẹ́mọ́ jẹun ní ẹ̀rọ ẹ̀kọ́ kìí ṣe láti ṣe fún wílò lẹ́fù ńláńlá ní nìyẹn tó ṣe wípé yóò tẹ́kì mustahabu ní lẹ́fù ní ẹgbẹ́mí kìí ṣe wájì so àwọn tó bá ṣe yí pé wọ́n bá fẹ́ kan jà tẹ́lẹ̀ tó ṣe pé wọn ò lè pàdé ara wọn kìí ṣe tàbí sí wí ni pé ìwọ ló wà wà kan kó wá sálámà sí wọ́n náà gbọ́nà mọ́ sálámà sí tó má pàdé náà ni wọ́n ní ká sálámà ẹgbọ́n ní sí tẹ́lẹ̀ kan wà lẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ kan wà níbi ìwà Àbújá wọ́n wá ní wọ́n jọ ń jà kìí ṣe pé táwọn ìrìn táwọn náà kọ́mọ̀ yẹn sì kọjá mẹ́ta tẹ́ ẹ bá pàdé làwọn tẹ́ bá ti wọ hadisi yẹn sọ wípé káwọn mùsùlùmí méjì kọ́mọ̀ yẹn sì kọjá mẹ́ta kẹ́lẹ́lẹ́ ìpàdé ilé fàyàsódò hádà wáyàsódò hádà tẹ́lẹ̀ wà yóò tọ́ níwé tẹ́lẹ̀ ló tọ́ níwé àdíṣọ́ pé ẹni tó lọ́lá jù ní wọ́n tó akọ́kọ́ bẹ̀rẹ̀ sálámà ẹgbẹ́ lẹ́fọ́ ọlánù àwọn tán ṣe ń pàdé ni ẹ́sà tún ṣe débi pé àárín wó fi súnmọ́ tí ó fi pẹ́tọ̀ àwọn sì lè máa ṣe léyìí padà so tá bá ti mú eléyìn ó wá lè ṣẹlẹ̀ lẹ́yìn kí mùsùlùmí kó ṣe nǹkan fún èèyàn kẹ́yàn pé wọ́n sálámà sí ní sálámà sí èsì ní bọ́ sọ̀rọ̀ yes tẹ́yàn bá ń bínú ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ ṣùgbọ́n a wà á kàn ọ̀rọ̀ ẹni ìyẹn ni bá èyí tó wá dá èyí tó dá láàmà wí kí é sọ̀rọ̀ pé ó ti ń ṣe lọ́wọ́ ládá rẹ̀ ti ń ṣe kíní àgá ọ kíní àgá ohun ẹ̀ bá wa sọ̀rọ̀ nípa èyí tó dá ẹgbọ́ bóò lánà ó lè ṣẹlẹ̀ rẹ̀ Aisha radiyallahu anha ìyá wa Aisha ò bímọ wá sí ma Asma ni ẹ̀gbọ́n Aisha Asma ló bí Abdullah ibn Zubair òun ló bí Urwa ibn Zubair ó bá wọn tó pọ̀ tó bá Aisha ò bímọ àwọn ọmọ ẹ̀gbọ́n rẹ̀ wọ́n yóò súnmọ́ dáadáa Aisha wá fẹ́ràn Abdullah ibn Zubair ó fẹ́ràn rẹ̀ gan débi kò sí nǹkan kan tábìlá tó fẹ́ béèrè lọ́dọ̀ rẹ̀ tí ò ní fún ọwá díjọ́ kan àdísì kọrí ládísì ọwá díjọ́ kan abúlágbùsù ti wá wọ Aisha lára dé ìgbé abúlágbùsù wà lọ ń kọ̀m̀plé fáwọn ìpín Aisha ti máa ń wéṣtó wójú ẹgbọ́ pé àǹtí sí máa ń wéṣtó wójú gbogbo ẹ̀ tó bá tọ́nà wọ́n fún lọ́wọ́ máa hó dọwọ́ wọn ní ní aláwọ̀ kọ́sẹ̀ yẹn mọ́ kò sọ lójú Aisha ọ̀rọ̀ wá dọ́dọ̀ Aisha wá bí sí ìwó hó dọwọ́ tèmi pé ọmọ mi Aisha wá lọ́wọ́ ní bá sọ ọmọ láìlẹ́ tọ́ ọlọ́wọ́ ní bá sọ̀rọ̀ mọ́ kìí sọ̀rọ̀ sálámà nìkan wọ́n ní bá sọ̀rọ̀ gan
ilẹ̀ wá fún mábùlá bọ́nà ṣùgbẹ́ because ara àkátàlá bí òfin sàpọ̀ náà ni pé àwọn náà máa ń wọ́dọ̀ Aisha tó wọ́n gbà ní ìsìpétọ̀ ìyálà Aisha sọ pé Ànábì sọ pé tọ́ wọ́n bá ní kọ́ máa wọlé mọ́ Ànábì sọ pé ò sí mọ́nù ó wá lè gan mábùlá bọ́nà wá dọ́gbọ́n fún Aisha kí lọ́gbọ́n tó dá bílẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ṣe rí ni pé ká níbi pé a ní rúùmù yẹ ká ló ní 14 ni ibi tí ru Aisha wà yóò wà níbi bá náà sọ̀gbà ní pálọ̀ gbogbo ẹni tó bá dé pálọ̀ ní ọkọ̀ dé sí ẹni tó bá nílé tí ma Aisha nìkan ni ó lè wọnú 14 àbí kan sí 14 sẹ́wọ́n mi àbúláàbùn sí ìwà lórí báwọn èèyàn tó bá ń bẹ Aisha ọlá tó lọ bá míswọ́rọ̀ ó tó lápẹ́ nìkan àwọn tó jẹ́ Quraysh àwọn wá wọlé fún Aisha àwọn mẹ́ta but wọ́n sọ pàbíláàbùn sí ìwà pẹ̀lú àwọn kẹrọ salamu alaikum alaikum salam ẹ̀yìn wo ní àwa àti kíní àkàn kún sọ pé àwọn mẹ́ta ni wọ́n ti bá àwọn méjì ni wọ́n náà ti wọlé sẹ́bẹ̀kẹ́ ìwé ẹwọlé ẹ̀wùn ni gbogbo wọ́n lò ẹwọlé wọ́n náà wọlé lóòmẹ̀ dákẹ́ ká tó máa sọ̀rọ̀ báyìí wọ́n pẹ́lú sí káwọlé káwọlé nígbà tó ṣe báyìí àwọn tó sì lọ àwọn tí Aisha lè rí ni báyìí ṣe sí 14 bá àbúlẹ̀ bá wọnú rẹ̀ ọba dìmọ̀ Aisha máa bẹ̀ pé àánú ó gbọ́dọ̀ bá ní o ṣùgbọ́n tó bá fi sọ fún kóhùn bọ̀ Aisha yìí wá ó wá dìmọ̀ ó lọ lọ́rùn pé àwọn ilé wọn fẹ́lú sí pé ẹgbẹ̀bẹ̀ náà ni ọmọ yìí náà ni ilé kan náà ni ilé kan náà ni ilé kan náà ni Aisha wá rẹ̀ ní ìdílé a ṣe fóhùn yìí báyìí Aisha wá sunkún débi pé wọ́n ní ìmárù rẹ̀ sì tutù ẹ̀yin tẹ́ bá fẹ́ máa ṣe àwọn èèyàn kí wọ́n máa ṣe àwọn èèyàn tó rí yímánì òfin tó ní yímánì tó fi gbé ọgbọ́ ṣàánú nímánì má ṣẹ̀yàn ìwọ ní kó má ṣẹ̀yàn má sọ̀rọ̀ pé nímánì tó fi gbé tó bá nímánì tó fi gbé fẹ́ gbaládọ́dọ̀ lọ́ọ̀ ni kò fẹ́ bá sọ̀rọ̀ lọ́dọ̀ tí ẹni Aisha wa sunkún bí wọ́n Aisha ti búra gan kúrò níbá sọ àti gbọ́nà Aisha wa láti set free ẹrú ìgbìtọ̀ wọ́n wà ní ká bọ́ sọ̀rọ̀ àfẹ́ bọ́ sọ̀rọ̀ mọ́tọ̀ àbọ́ sọ̀rọ̀ náà ní so ó lè ṣẹlẹ̀ lẹ́rọ ó bá ṣẹlẹ̀ ẹ máa fọ́lọ́wọ́n bá bẹ̀ wọ́n náà ní ẹgbọ́n àwọn tó jù wá lọ ó ṣẹlẹ̀ sí wọn nígbàtí Mr. ọgbọ́n òsáátà tó ṣe rú rẹ̀ fábùkú bá kiri tó náà wà ní àwọn tí tó ń gbé ẹjọ́ Aisha káàkiri fámílìsì ní Mr. jẹ́ sábúbátà bá tẹ̀ tó náwó lé lórí àwọn bá tẹ̀ ìgbúra gbé láyé òun fọ́lọ́pọ̀ ò ní náwó lé lórí mọ́ àmọ́ Ọlọ́run bá padà sọ nígbà ẹ mọ́ búra rú rẹ̀ wọ́lé yá fún wọ́lé yẹ́sùfàwó kọ́sà mójúkò aláàtòhìbúnà ayẹ́fẹ́rọ Allahu lakum ẹgbọ́n kọwọ́lù aláàtòhìbún sẹ́yìn òfẹ́ kọ́lọ́n ṣàforíjì fún èrè ìwọ́ ọ̀rọ̀ lẹ́mọ̀ báwọn èèyàn tán bá ń jà sọ àbẹ́yàn tán bá ṣe nǹkan fún báyìí ó ṣe bẹ́ẹ̀ lóòótọ́ sí mọ́tọ̀ lẹ́yìn bá sàmójúkò báyìí ó ṣe jọlá ọ̀pọ̀ ẹ̀tùn sinmi díẹ̀ ẹ̀sìnmi díẹ̀ yìí bọ́sẹ̀ tí wọ́n ti kó fi lè prósẹ̀sẹ̀ tí wọ́n bá ti ń gbóngbó náà ẹ̀mọ́ ìkan mìí tààrà wọn ọ̀sánfàdé ń bẹ́ àní ìjìmọ́ra yìí ìjìmọ́ tọ́kà ò bá ti yọ gbogbo ti ta tẹ́ǹsàn àṣẹ́kẹ̀lẹ̀ kàn sí wọ́n kàlùkọ́ mọ̀lú ẹgbẹ́ mọ̀lú ẹ̀ẹ́ so ọlọ́wọ́n sọ pàpẹ́ aláàtòhìbúnà ayẹ́fẹ́rọ Allahu lakum sẹ́yìn òfẹ́ kọ́lọ́n ṣàforíjì fún yín àwọn bá fi hánà òhìbú ayẹ́fẹ́rọ Allahu ó mú bí kọ́lọ́n ṣàforíjì fún yín ọ̀rọ̀ ń tóbi lọ́dọ̀ ti ẹ̀jú kí lòun fẹ́ gbà tó wọ́n bá náwó lé lórí lẹ́gbà àforíjì Ọlọ́run àti fóun bínú ìwínú tó ní Ísírẹ́lì láwátá ẹ̀tọ́ tó ń lò ń mú àmọ́ pàforíjì Ọlọ́run ọba èyàn guarantees ìyẹn tóbi tó lè ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn ẹni tó wá lọ́lá jù lẹ́ni tó wù pé kóhun mọ́tún torí rẹ̀ kóhun mọ́tún fi yú sàrámà aléhun ẹni ẹ dáhùn kò dáhùn ó lè take time náà kò tó ṣe so ó lẹ́nu kan nẹ́sẹ̀sì tó lè wà ṣùgbọ́n tẹ́yìn bá máa ṣe pọ̀ àwọn tẹ́yìn ó mí ti gbogbo ìgbà ní kéèyàn kà máa kíìpù general ẹ̀tọ́ mùsùlùmí kí n sì fi lẹ́yìn náà kún Ànábì sallallahu alaihi wasallam tó ju gbogbo wa lọ mọ́ sọ fáwọn èèyàn náà Ànábì tó ju gbogbo wa lọ tọ́lọ̀ bá sì kẹ́ tó pọ́nlé
ọ̀pọ̀ ànábì ní Hamza tán pa sógun Uhud. Ẹni tó pa Hamza Wahshi ẹrú lòun. Ṣẹ̀rí even kan má sọ̀rọ̀ ẹ̀sìn, kan má sọ̀rọ̀ Islam, ẹrú ò lẹ́tọ́ àti pa ẹni tó jẹ́ noble man. Tí ẹrú bá fi pa ẹni tó jẹ́ noble man, wọ́n dẹ́ sí ni, wọ́n sì fi yẹ̀yẹ́ ni. So nígbà tí Wahshi wá pa Hamza, wọ́n dẹ́ sí ni, wọ́n ṣe páyẹ̀ kí ní yóò tán lọ́kà Nábì aláàsálà. Wọ́n jagun Uhud ní bí ọdún ẹlẹ́ẹ̀kẹta àbọ́dún ẹlẹ́ẹ̀kẹrin tán dé Madina. Nájúgbọ́n Uhud ọdún ẹlẹ́ẹ̀kẹsàn lọ́lẹ́ ọdún ẹlẹ́ẹ̀kẹwàá Wahshi ti gbà Islam. Ẹ wò lọ́dún mẹ́ta sọ́dún mẹ́sàn ká ọdún mẹ́fà Wahshi wá gbà Islam, ó sì wá fẹ́ wá lọ́dún sọ́lá, ó wá daláwà ní bojú. Ẹgbọ́n mi tánàbí òfin náà kóhùn ni ó ti gbà Islam o. Ìgbà tó dọ́dọ̀ Ànábì tó sálámù sáàbì tó sójú rẹ̀ tánàbí ìdájọ́ ní Wahshi ni Ànábì ni náà tó lọ́lọ́ altastati an tughayyiba wajhaka anni ní fẹ́ ti tí ẹ̀kọ́ gbójú rẹ̀ fún mi máa lọ́mọ́lọ́mọ́lọ́. Ó ti lọ́nà ti di Mùsùlùmí, but di Mùsùlùmí òun kò tí sọ́ọ̀fù pọ́blẹ́mù bàníyà Ànábì náà. Kí ẹ̀sọ̀ pé kí ló tó wá kú Islam tí ó ìsẹ̀dẹ̀bọ́nà ní sàgbàrí òun mọ́ wọ́rí Ànábì ní àdísùn kọ́rí altastati an tughayyiba wajhaka ní kọ́fọ́ ojú rẹ̀ fún mi ò fẹ́ rí ọ. Ó ti gbà Islam lóòtọ́, àmọ́dàkùsà mọ́ lọ. Wahshi wá lóun wá wò pé kílò tó ń ṣe kílò ní ṣe tó ń fi parẹ́ ò. Wahshi ló wá lóun wá wò pé bóòkè ṣojú ayé Ànábì ló padà ṣẹlẹ̀. Ẹnìkan ń bẹ Mùsẹ́lì wọ́n fi kàdáàrì tó ń pera ẹ̀ lánàbí Ọlọ́run lójú ayé Ànábì, àmọ́lẹ́gbà tàbí ìkútẹ́ ni wọ́n pa. Ogun táwọn bá pín ìgbà wọn jà, Wahshi wá lóun fẹ́ pa Mùsẹ́lì máa kóun tí ẹ̀ fẹ́ pa yóò rẹ̀ kóun fi pa Hamza yìí. So anybody tó bá ti mọ̀ kóun bá ṣe èèyàn, béèyàn sí máa ń ṣe ni pé máa béèrè lọ́dọ̀ ẹni tó ṣẹ̀ yí pé ládá tí òun ó gbá, ìwọ kọ́ ló mọ̀ sọ̀rọ̀ ládá fún, ìwọ máa acknowledge tí wọ́n sì ṣe ni. Ẹgbọ́n mi ó yáwó lọ́dọ̀ yẹn ní fún ẹgbá ṣe bọ́lá wọ́n fẹ́ tó bá yẹn ló ń ládá, ìwọ kọ́ ló mọ̀ sọ̀rọ̀ ládá. Ọgbọ́n má sọ̀rọ̀ lá, ìwọ má ṣe wá sílẹ̀, ìwọ má ṣe wá sí ládá, ìwọ má sọ ti ẹni pé wàláì ìwọ ṣe wá sáàsìṣe, ó yẹ kí n ti sanwó yìí, wàláì dáadáa ló ṣe fún mi. Kí ní kúrò tó máa sọ fún pé ṣókè ìsìládà ọ̀fẹ́ gbà ní ìsìládà ọ̀fẹ́ gbà ní ọdíṣọ́ bá ń fọ́. So láti manage ara wa èèyàn máa encourage èèyàn láti dáa ní kìí sí kẹ́ẹ̀kún tẹ̀ mọ́lẹ̀ ẹ̀ẹ́dọ́bá jẹ́ mọ́ mọ́ ṣókè ìsìládà ọlọ́lẹ̀ fi ṣe ẹgbọ́n ọ̀rọ̀ tí ẹni wó máa sọ ò ní sọ̀rọ̀ tí Ọlọ́run ọba pọ́n kálukú ilé nípò tó láyè tó wà. Ọlọ́run kó lówó lé kò sọ fún tálíkà pé gbẹ̀tọ́ rẹ̀ lọ́wọ́ rẹ̀, tálíkà kan lọ́wọ́ olówó ló bá sọ̀rọ̀ pé lákùnsà lẹ́ ẹgbọ́n ó sọ fún tálíkà pé mọ́tọ̀rọ̀ ọ wà fún olówó fún kí èsì ìwádà rẹ̀ wájú wọn sọ pé èyí ṣe bí torí wà náà fi fún ilé wà nǹkan kí é ṣe torí ìwọ nìkan arú rẹ̀ pọ̀ tó lè fún tó lè mọ́ fún ọ̀ tó kó kọ́ ti ẹ̀ sí bẹ́ẹ̀ tó wọ́n ló gbọdọ̀ jẹ́ so ó lè ṣẹlẹ̀ lẹ́ ẹgbọ́n mi ṣùgbọ́n tí ẹ̀ bá ti wá mọ̀ bí máa lè ṣọ̀lọ́ yóò mọ̀ wá ga sí ni yóò máa ga sí bá lábájá mo wá fẹ́ sàmójúkò mo ṣe ọlọ́run òṣèlú ìdá láti sàmójúkò fẹ́ mi náà àbí kejì pé èyí ó máa wá ro dáadáa tí èèyàn ti jọ ṣe láàrin ara yẹn before àsìkò yẹn ìyẹn lè ṣe tó dúró yẹn ní ma bá ọ̀lá lágbàjá òun ìgbà ṣe lè bàdá bá tí ó rò ọgbọ́n ìṣòwò bá tó bá náà kó kàn fẹ́ yàwó náà òun náà ló wá ṣe ìyẹn náà lè yóò máa rò díẹ̀ díẹ̀ ọ̀dẹ̀ lómi ìwú ẹni tó ń fípò òun ló ń jẹ̀bi òun náà ó máa wá bí ó ṣe ṣe dáadáa sí ẹni ọ̀nà owó ló sì pé ọmọ bẹ̀rẹ̀ indirect dáadáa kó tó ṣe direct dáadáa nígbọ́n tó bá ṣe direct dáadáa máa tán jẹ́ yóò rejected ẹgbọ́n wọ́n bá ti ń bínú lọ́wọ́ èèkẹ́ ọmọ ìfẹ́ ni pé dáadáa wo yóò jẹ́ kí ló ṣe sí ni pé ó ní sọ pé ògùn nǹkan ọmọ rẹ̀ ló ní wà láti lè gbá lágbájá ọ wà fún olówó ọmọ wà jẹ́ fún bàbẹ́ sọ pé òní mọ̀ pé ìjà tó ní Mr. fún fún mi ló òun ló fẹ́ lo maturity pẹ̀lú pé wèrè olófọ́ olówó yóò dákẹ́
ọjọ́ ọkọ̀ mú jọ́ kanú ó tún rojọ́ mi tó bá tẹ́rí yóò tó gbọ́dá ìwọ́n náà dọ́gbọ́n tí gbé ikọ́ náà máa ń tó ṣe kìí ṣe bá àti máa ń ṣe ọba ti sọ́tán mo ti bí ọ́ lẹ́mẹ́ta tó bá wọ́ ní ọwá lágbárímọ́gí mẹ́kẹ́ sí inú fáǹkọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn kàlùkù mọ̀ yàrá kọ́lọ̀ kó tún wá ṣe